ẹ bá mi wá bàbá mi. Òun ló gbẹnu ọmọ Sunny Adé kan, ọmọ gbajúgbajà olórin Dámilọ́lá Esther Adéníyì Adégẹyè, tí ó sì ń pariwo kankan síta pé òun kò mọbi tí bàbá òun wà, tí òun kò sí gbúròó rẹ̀ láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Ó wá fẹ̀sùn kan amúgbálẹ́gbẹ̀ẹ́ àti ọbàkan rẹ̀, ìyẹn Dayọ̀ Adégẹyè, wípé wọ́n fi bàbá náà pamọ́ láì jẹ́ kí ẹbí rẹ̀ mọ ibi tó wà. Ọ̀rọ̀ náà lu síta sí etí gbogbo ayé lánàá ọjọ́ Ajé ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2025 nígbà tí ẹni tó jẹ́ Àkànbí The Duke sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ pé gbogbo akitiyan ẹbí, ará àti ọ̀rẹ́ láti kàn sí àgbà olórin náà já sí pàbó. Gẹ́gẹ́ bí ọmọ Sunny Adé ṣe ti sọ, ìyẹn Dámilọ́lá Adégẹyè, ó sọ wípé amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyẹn mánéjà Sunny Adé gbé bàbá òun láti ilé ìtura kan síbòmíràn tí ó sì yà sọ́tọ̀, àti pé ó kàn nípa fún bàbá òun láti máa ṣeré láì wo ti àìlera bàbá náà. Ó fẹ̀sùn kàn pé wọ́n fún Sunny Adé ní oògùn oorun láti lè jẹ́ kí ó rí oorun sùn. Ó tẹ̀síwájú náà rẹ̀ wípé wọ́n gba owó lọ́wọ́ bàbá òun lọ́nà àìtọ́ tí wọn kò sì jẹ́ kó yọjú síbi ilé tàbí ilé iṣẹ́ rẹ̀. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbà tí òun bá bàbá òun sọ̀rọ̀ gbẹ̀yìn, ó jọ wípé ó rẹ bàbá òun, àti pé kí àwọn tó sọ̀rọ̀ ẹnìkan gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ bàbá òun. Láti ìgbà yẹn òun kò ti rí bàbá òun tí òun kò sì gbúròó rẹ̀. Ṣùgbọ́n ẹnìkan tó súnmọ́ Sunny Adé ti sọ pé kò sí òótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ náà, àti pé láìpẹ́ yìí ni àgbà olórin náà wá sí Èkó láti wá kọrin. Àwọn ohun tí Dámilọ́lá Adégẹyè kọ sórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ rèé, ẹ kà á.